dáhùn kí ni orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́? Ọdún wo? December 10, 1983. Ìyàwó mélòó lẹ ní? Ìyàwó méjì ni mo ní. Ìgbà tí ẹ wá kọ́kọ́ gbọ́ pé wọ́n yàn yín ní Chief Imam of Ìlọrin, báwo nínú yín ṣe dùn tó sà? Ọ̀nà méjì ni. Mo rí pé bí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀, ọ̀nà méjì nínú èèyàn ó gbádùn. Látàrí pé èèyàn kò ra rẹ̀ kú oríire. Látàrí pé àdúrà àwọn àgbàlagbà gbà. Ìdùnnú àkọ́kọ́ ni lórí pé Ọlọ́run ò daṣẹ́ wọn nù. Ìdùnnú ẹ̀kejì náà ni pé ibi táwọn tó bí èèyàn tí wọ́n fẹsẹ̀ yẹ̀ lé pé ẹ múra sálùkùránì, ẹ múra sí ń tá jẹ̀bi yín. Àdùnnú pé Ọlọ́run ò jẹ́ kí Ṣẹ̀tánì ó lò wá kó yẹ wá kù lẹ́sẹ̀ bẹ̀. Tọ́lọ́run fi ní pé irú orí báyìí ó ṣe kí ni kó dé. So àdúpẹ́ bẹ́ẹ̀. A sì dúpẹ́ ọjọ́ náà látàrí wípé àwọn bàbá wa ọlọ́lá wa Ìlú Ìlọrin. Ṣéèwù wallahu ya'simuka minan nas. Alhamdulillah wala khasha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Pé ó daṣọ àpọ́nlé àti ìbò wa látara ìgbàgbé àwọn ènìyàn náà. So jẹ́ ẹni tó jẹ́ ìwúrí fún wa tó sì jẹ́ ìdùnnú. Alhamdulillah. Ta ni àfáà yín? Àfáà méjì náà làfáà mi. Bàbá mi àkọ́kọ́ tó kọ́ mi Al-Qur'an. Àfáà mi ẹ̀kejì ni Fadilatu Dr. Abdulkadir Sọlágbẹrú Malami Ubandoba. Inshallah àfáà mi ò jù bá wọn lọ. Alhamdulillah. Ọmọ agboolebo ní Ìlọrin. Ọmọ Agaka Àsàlẹ̀ Fúlàní number 7 Imam Fúlàní compound Sani Orchestra Agaka Àsàlẹ̀ Fúlàní Ìlọrin. Alhamdulillah. Kí ni relationship yín pẹ̀lú ìmámù àná? Relationship wa pẹ̀lú wọn. Ọ̀nà ni pé bàbá wa ni wọ́n jẹ́. Tí àjọṣepọ̀ sì ń bẹ láàrin ọ̀dọ̀ ilé wọn àti ilé wa gẹ́gẹ́ bí ìjẹ́ Fúlàní kan náà. Tó já sí pé ní tá bá ṣe nǹkan bí àwọn bàbá wa tí wọ́n bá ti wá inú àwọn tó ṣe wálẹ̀ tó jọ dà wọ́n pọ̀ náà ò tí dòtó. Àwọn náà sì fọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ bí wọ́n bá ti rí wa. Wọ́n máa ń ṣàpọ́nlé àwọn àná lára wọn. Kódà tá bá lọ sóde tí wọ́n bá ń kí wọn tán ń kí wọn wípé ìmámù tí ò sírú ẹ̀ wọ́n wá ní dákẹ́. Ẹ bá ní ò sírú wọn jẹ́ pé irú bàbá wọn náà ò sínú. Kò sì sírú àwọn táwọn gbálé fún bí àwọn bàbá Málìkì Àyìnbórò là ń pè yún àwọn náà gbàgbé bí ìlànà. So bàbá náà ẹni àlùbáríkà ni wọ́n. Inú ẹni tí sì máa ń ṣàdúrà fún wọn ká burú má ṣe wọn kí nǹkan kan wọ́n ṣe wọn òun làwa wà. Gẹ́gẹ́ bí wípé orúkọ tí wọ́n tán ń jẹ́ òun làwa náà ṣe wọ́n náà sọ àwa náà. A sì máa ń ṣàdúrà fún wọn wípé k'Ọlọ́run dákun kó bá wa ṣe dáadáa fún wọn, kó bá wa dúró tì wọ́n. So bàbá náà máa jẹ́ kí wọ́n dáa fún wọn. Àmín ya Allah. Kí ni educational background yín sà? Educational background mi náà ni pé mo ka primary school mi ní Òkèsúnà LGEA. Mo parí níbẹ̀ ní 1996. So mo sì kí Al-Qur'an lọ́dọ̀ bàbá tó bí mi lọ́mọ Fadilatu Sheikh Muhammad Juma Abon Ibrahim Dasuki. Mo parí Al-Qur'an lọ́dọ̀ wọn ju bí ọmọ ọdún 9 sí ọmọ ọdún 10 lọ. Wọ́n sì ń kọ́ aláwọn ilé mi kọ̀ọ̀kan. Lẹ́yìn ìgbà yẹn a lọ sí United Community Secondary School. Mo obtain junior secondary school níbẹ̀. Láti ọdún yẹn mo gbé lọ sí ọ̀fà mi fún ilé kéwú wa ní Gàkànbí Dr. Bosuma. Mo bẹ̀rẹ̀ ní Salis Ibtidai tí ń ṣe bí primary 6. Mo ṣe ìdádì níbẹ̀ tí ń ṣe JSS 3. Mo dẹ̀ ṣe Sanawi níbẹ̀ tí Sanawi yẹn tó ń ṣe déédéé SS 3. So ẹ̀yàn gba sí ní diploma ní ọ̀dọ̀ wa ń bẹ̀ nígbà tá a parí.
ẹnu tí a rà parí diploma yìí tán Ọlọ́run ní pé kí n rí scholarship látọ̀dọ̀ wọn. Mo lọ sí Cairo Jamiatul Azhari, so mo dẹ̀ wọ Department of Law ní ibẹ̀. So Ọlọ́run gbà tí adébẹ̀ kọ́ 2007 mo ní ẹ̀ṣẹ̀ mo dẹ̀ parí ń bẹ̀ ní kọ́bí 2014 ṣá. So nígbà tí mo sì padà wá sí ilé kéwú tá a ṣe kí ni tá a ti kúrò bẹ́ẹ̀ náà ni mi náà padà sí tí mo ń kọ́ àwọn ọmọ ní Gàkànbí. So lẹ́yìn ìgbà yẹn mo apply fún master program ní Al-Hikmah University. So tọ́lọ́run fi kádàrá pé eléyìí tí ń jẹ́ ipò ìmáàmà yìí ó ṣẹlẹ̀. So kò jù báyìí. Alhamdulilayi rabbil alamin. Kí ni ọ̀rọ̀ ìyànjú tẹ ní fún gbogbo ọ̀dọ́ nílọrin Emirate pátápátá? Ọ̀rọ̀ ìyànjú tí mo ní fún ọ̀dọ́ náà ni pé ọ̀rọ̀ àwọn àgbàlagbà tí wọ́n ṣẹ̀ wálẹ̀, tí wọ́n máa sọ fún wa pé ká máa rántí ọmọ ẹni tá à ń ṣe ní gbogbo ibi tá a bá dé, ká sì máa wẹ̀yìn wò torí pé kò sẹ́ni tó mọ̀la. Àwọn tó bí wá ńlọrin wọ́n ní àwọn àṣà kan tí wọ́n máa ń ṣe láti inú oyún. Òun ni gbogbo wọn ti máa ṣe àwọn àṣìṣe kan bí kan ní kan hàn tú fáwọn ìyá wa nínú oyún. Àníyàn wọn lórí ẹ̀ òun náà ni kí ọmọ ó lè jọmọ gidi láti inú oyún ó ti mọ prepare wa, tó já sí pé ní àwa náà ò mọ dédé bẹ́ẹ̀. So gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn wọ́n fi ń bẹ̀rù síwájú Ọlọ́run náà ni wípé ẹnìkan ò ní fọkànbalẹ̀ lẹ́yìn tọ́lọ́run ó ṣe àfẹni tí ó ṣòfò. Wíkí wala ya'man makrallah illa al-qawmul khasirun. Wọ́n ní ẹ̀hàn tú fún yáyì, ẹ̀hàn eléyìí fún, ẹ̀hàn eléyìí fún, ẹ̀hàn eléyìí fún. Jásí pé ní gbogbo ohun tí a bá dé bá àlùbáríkà àwọn tó ṣẹ̀ wálẹ̀ òun náà ni. So gbogbo àwọn ṣe tó máa ń ṣe látara wípé gbogbo ibi tí ọmọ Ìlọrin bá dé ọmọ ìgbà síwájú là máa jẹ́. Tá bá lọ gbá bọ́ọ̀lù wọ́n náà wá ìgbà tá a jalè ni, torí wọn ò gbé bọ́ọ̀lù kọ́ làwọn bẹ̀ wá. Gbogbo ohun tí ń jẹ́ nǹkan eré wọn ò ní fẹ́ ká sí kíni ká lọ síbẹ̀, torí wọ́n mọ̀ pé gbogbo tá bá yà sí ajá síwájú ń bẹ ni. Wọn wá ní fẹ́ ká ṣeré. Bàbá kò nílé kéwú wọn ni a lọ ilé ìwé, bàbá tún darí wọn tún ní a lọ bíṣẹ́ tásà fi bísì tá fi serious lórí wípé àníṣe àwa máa wọ̀ kí ló táwọn báyìí ń ṣe báyìí. Àwọn náà máa ń tí wọ́n tọrọ, àwọn sì náà máa ń tán bọ́lọ̀ ń sọ. Wọn ò sì fọwọ́ tó rọ̀ wọn ò fi mú wa wípé ọ̀rọ̀ náà Muhammad wípé gbogbo ẹni bá nífẹ̀ẹ́ ìlú ń bẹ nínú ìgbàgbọ́. Àdúrà tí ń ṣe fọmọ Ìlọrin náà ni pé kọ́lọ́run kó fìfẹ́ ìlú yìí sí wa lẹ́mìí, torí ẹni bá nífẹ̀ẹ́ ìlú ò ní fẹ́ kí ìlú ó bàjẹ́. Gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe fìfẹ́ ìlú sí bàbá ọba ọlọ́lá wa ọba ìlú Ìlọrin ṣe wallahu ya'simuka la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa. Bàbá náà bàbá àlùbáríkà ni, torí pé wọ́n ṣe bá ìlú kọ́ yìí. Ọlọ́lọ́wọ́ pọ̀ tó báyìí láyé wọn nígbà tí wọ́n dé, olówó pọ̀ tó báyìí. Bàbá náà máa wá gbààwẹ̀ Monday and Thursday nítorí kí ìlú yóò lè dáa. Nígbà tí bàbá yìí dé oyè, bàbá yìí ó dìde lálẹ́ ni wọ́n máa ń jáde, wọ́n máa káàkiri gbogbo ìlú káàkiri nínú tá a bọ́ àtàwọn tó súnmọ́ wọn pé bàbá yìí bàbá dáadáa ni wọ́n. Torí kìí ṣe gbogbo tó wá súnmọ́ ẹni sọ̀rọ̀ yẹn dáadáa. Àmọ́ àwọn tán súnmọ́ wọn tán jẹ́ àwọn ẹni eré bí àwọn PA wọn, àwọn Alhaji Murtado tán bá ń ròyìn bàbá náà ẹ̀ tàn sílé náà bí bàbá yìí dáa gan. Wọ́n wá káàkiri bó wá rí gbogbo ibi tó sókòkò yọ ọlọ́mọsàbà sọ́ọ̀dì mọ́lẹ̀. Wọ́n ní àwọn kan ní wọ́n ní wọ́n ra bí gbogbo bí Ọlọ́run ara àwọn ọmọ ìlú mi ọlọ́mọsà gbọ́ wọn ga, ọlọ́mọsà sí báyìí kọ́ yọ tùràkì nínú ìlú, kọ́ yọ dámọ́sà nínú ìlú, kọ́ yọ mútàwálí nínú ìlú, kọ́ yọ kúlíyà. Gbogbo àdúrà tí bàbá náà tọrọ ìfẹ́ ìlú ló mú wọn àkọ́kọ́ nù, tó jásí pé bàbá náà fi ṣe bẹ́ẹ̀. Gbogbo tó bá wá dáa wọ́n ń tàsìkò wọn wá, ń tàsìkò wọn wá, ń tàsìkò wọn wá. Wọ́n yé sùn
nítorí kí ìlú yóò lè dáa. Tèmi náà kí náà máa fún wa mọ̀ràn náà ni wípé ọlọ́run ìfẹ́ ìlú yìí ọlọ́run kò fi sí wa lẹ́mìí jù báyìí lọ, káwa náà ò lè máa ṣe dáadáa, kólówó ìlú ó gbèlú ga, kọ́lọ́lá ìlú ó gbèlú ga, káfà ìlú ó gbèlú ga. Torí náà ìfẹ́ ìlú tá a rí látara àwọn ní àná ẹni nígbà táwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí wọ́n láwọn ń ṣẹ̀ṣẹ̀ kan wọ́n ní wọ́n ń bọ̀ wá sí Ìlọrin wọ́n ní wọ́n ṣe kíni ara ìfẹ́ ìlú àwọn àgbàlagbà àná tí wọ́n dá lé kéwúlẹ̀ àbá Sheikh Kamaluddin Al-Adabi àbá Sheikh Adam àbá Alágbàjì kò sí ayé ètò ìsọmọ kéwú wọn àwọn náà wọ́n ń pè wọ́n pé ẹ fẹ́ lọ́ọ́ lù àfa wa ẹ̀ ń sọ́ká máa wo bí ó ṣe bàjẹ́ látara ìfẹ́ ìlú àti tí wọ́n dálẹ̀ lọ́fà tó jásí pé nìkan sí kíni ló fi die down. Kò sí gbára lókun ó sọ pé òun fẹ́ kógun báyìí lọ́rin tí fámìlì wọn ò ní bàjẹ́ torí ẹ̀rọ ọmọlékéwú bẹ́ẹ̀ bá ọmọlékéwú bàbá wa Sheikh Adam nínú ilé kan ẹ bá ọmọlékéwú bàbá wa Sheikh Kamaluddin nínú ilé kan ẹ bá bàbá Alágbàjì àbá Àgbàrí Gìdómà tó jásí pé ní àlùbáríkà pé ìlú yìí náà ní ìsèkéni ká tó wá sọ àwọn àbá wa máàlà ní Ògbánlómà tó jẹ́ pé ní Ọlọ́run sọ̀rọ̀ fáwọn náà ní gbogbo ayé káàkiri táwọn náà sọ pé tòun tèmi náà ṣe ara àwọn tí wọ́n lọ èmi náà ó ṣe kíni kí n fi tèmi náà lépa bá ti wọn Ọlọ́run sì gbà níyẹn wọn bẹ́ẹ̀ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wọn. So ìfẹ́ ìlú Ọlọ́run dákun kó fi sí wa lẹ́mìí jù báyìí lọ ká lè nífẹ̀ẹ́ ara wa ká lè bá wa ṣe dáadáa jù báyìí lọ. Gẹ́gẹ́ bí ìmáàmù ẹlẹ́kẹ̀ẹ́ta kí ni vision yín fún Ìlọrin? Vision mi fún Ìlọrin òun náà ni pé mo bẹ Ọlọ́run lórí pé gbogbo ohun tí ó wà lórí ẹ̀mí yìí torí kò sẹ́nìkan tí ó jẹ́ olórí kan tí ó lẹ́mìí pé kó lọ bàjẹ́. Àná Muhammad sallam ó ní ista'inu ala hawahijakum bil kitman fa inna kulla zi ni'matin ma'sud. Gbogbo ohun tó bá sì jẹ́ kó wà nínú rẹ̀ má jẹ́ ó jáde. So torí pé a ní ìmọ̀ tó dáa a sì ní àwọn ambitions àti láwọn agenda lórí wípé Ìlọrin yóò ọ̀kan láṣẹ kó yá sí pé ní gbogbo wa kó mọ̀ sí ẹlẹ́yàmẹ̀yà pé èmi ní kinní kan èmi ní kinní kan torí pé ibi tí ìfẹ́ wà lọ́lọ́run máa ń wà ibi tó bá ti sí ìfẹ́ Ọlọ́run yìí sí ń bẹ. Àníyàn mi lórí Ìlọrin náà ni wípé kí ìlọsíwájú kó máa bá Ìlọrin kó lówó Ìlọrin ó má dínkù torí kò sí ìlú ńlá ọmọ ńlá níbẹ̀ bàbá ti bímọ ńlá ìlú ó dìlú ńlá bàbá ti bímọ ńlá ilé ó dìlé ńlá gbogbo àdúrà àwọn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kọ́lọ́n kọ́ wọlé àwọn ńlá tó ń bẹ ńlọrin tí Ìlọrin fi ń ga tí fi ń tóbi padà sí búkéré nítorí ọlọ́mọdé bẹ́ẹ̀ nìkankan ọ̀rọ̀ ìlàlà kó wá ṣàlékún bẹ́ẹ̀ sínú ìlú yìí kí ìlú yìí kó di ntáyé fi ń tọrọ tó fi pẹ́ lómi nǹkan wọn mọ̀ sọ pé bíi kí wọ́n bí òun nílọrin ni látara àlùbáríkà tó wà níbẹ̀ àlùbáríkà tó wà níbẹ̀ lánàá tí àlùbáríkà wọn ò bàjẹ́ tó wà níbẹ̀ lónìí tó bá dọ̀la náà ọlọ́mọdé bàjẹ́ láéláé la ilaha illallah wala muhammadu rasulullah. So àníyàn wa òun náà ní bó ní Ìlọrin sí kíni yóò ṣe dàgbàsókè jù báyìí lọ kọ́lọ́n kọ́ wọlé àwọn tí wọ́n lò lánàá àwọn àmọ́mọ́ àgbà tàná tó já sí pé ní Ọlọ́run ń ṣàánú wọn sọ̀bà àmọ́mọ́ àgbà tàná táwọn náà lò tó dáa tó dùn tí gbọ́ngbọ́n kan sí àwa náà rí àwọn orí pa dáadáa tí wọ́n ṣe àwa náà tọrọ kọ́lọ́n jẹ́ káwa náà ṣe kíni káwa náà tún rí iṣẹ́ ká tún rí iṣẹ́ ju báwọn ṣe ṣe lọ sọ iléeṣẹ́ yẹn Ọlọ́run ní yóò bàjẹ́ iléeṣẹ́ yẹn Ọlọ́run ní yóò bàjẹ́ iléeṣẹ́ yẹn Ọlọ́run ní yóò bàjẹ́ kò sẹ́ni tí ò wúlò àfẹni tí ò bá ṣàwárí ara rẹ̀ so gbogbo orú báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó làjú ò tí ì dé kò tí ì sí àwọn tá nàbì Muhammad sọ náà nù pé ká mọ yí nígbà bá ti ń yí ní ọ̀rọ̀ ànábì náà nìyẹn ibi tó kálukú náà yí dé yìí ẹni tó bá sì ní tó dáa kò ní fẹ́ kí nǹkan ní nǹkan ni tó dáa kó bàjẹ́ àwa náà ní tó dáa tá a fẹ́ kó bàjẹ́ ọlọ́mọsà wọlé apá náà fẹ́ kí nǹkan ní tiwa náà bàjẹ́ ọlọ́mọdé ọdọ yẹn ó bàjẹ́ àdúrà tá a máa ń ṣe wọn ni ọkọ ìjọba àdá ìjọba ọlọ́mọdé òsìkìní ọlọ́mọdé òsìkìní ọlọ́mọkọ wọlé la ilaha illallah iṣẹ́ ọ̀rọ̀ lẹ́ ń sọ ọlọ́mọdé ẹ̀sìn sọ iṣẹ́ ọ̀rọ̀ lẹ́ ń sọ ọlọ́mọdé ẹ̀sìn sọ ọlọ́run má jẹ́ ká yóò sì yín gbọ́ ọlọ́run má jẹ́ ká yóò sì yín gbọ́ ọ̀rọ̀ kan láàṣọ tá à ní sọ nínú ọlọ́mọdé tó ṣẹ̀ṣẹ̀ nìkan yín àtàwọn náà la hawla wala quwwata illa billah gbogbo tó lọ ń ṣe fún kálukú yín tí ń dùn mọ́ yín ọlọ́run yóò bàjẹ́ ọlá ìtóbi ọlọ́run ọlá àánú ọlọ́run
wala hawla illa Alhamdulillah rabbil alamin.